òjò dá fún kò sí tọ́jọ́ èyí tẹ́ máa gbọ́ náà ni pé ẹ̀ sì ní ẹlẹ́nìkan tí ò bímọ kan wá ní rònú ọmọ pa ẹ bọ́ má kéwú àbẹ́bẹ́ bá ti wà mọ́sàn ò ní kéwú mọ́ ó ti rí pé kì í ṣe ń ta bá wà ní tó ń wíwọ̀n mọ́ nǹkan mí ní wọ́n èyí tẹ́ máa gbọ́ náà ni pé ìrònú ọmọ rẹ̀ lọ́pàá àbáyé gbọ́ ẹ̀ dáhùn wọ́n ní ọmọ rẹ̀ ní ìjọ tó mọ̀ òun tọ́ ìjọ wọn ti mú ọmọ òun ní ìrònú tí ó ń tọ́ ẹ̀sìn tó mọ̀ òun ṣe ń jọ́ náà ìrònú rẹ̀ ní bàbá rẹ̀ náà bá kú wà máa wí bẹ́ẹ̀ àbí wọ́n wí wọ́n wí. wọ́n ní ìjọ tó mọ ẹyọ kan tó bí náà nu ìjọ tó mọ̀ òun ti kú náà lòun náà ti gbádùn mọ́ wọ́n ní ìjọ kẹ ìjọ tó mọ rẹ̀ kú lòun náà kú. ẹni tí ó bá bímọ kọ̀ mọ́ lè ní irú pírọ́blẹ́mù àbólé ní òní ní ẹni tí ó bá bímọ kò sọ́mọ kan tọ́lọ́run ó bí yàlì kìyàmà kullukum ra'in wa kullukum àbá àdìyáì wa kullukum mas'ulun 'an ra'iyyatihi kò sí fóun yàlì kìyàmà bí ó bá ti bímọ. ìjọ yẹ kẹ́ni tó bá bímọ ìjọ yẹ kọ́ máa yọ̀ ẹgbẹ́ àá bímọ o ọmọ èyí ṣe téèyàn máa ń yọ̀ sí àṣeyọrí ọmọ ní máa ń dayọ̀ fún yàn àṣeyọrí ọmọ ní máa ń di ayọ̀ fún yàn èyí fi ọmọ kírètì ayọ̀ bí yàn bá bímọ tí a bá ń kíyàn ẹ̀kọ́ àrùsọ ni wọ́n máa kíyàn ìjọ tó bá dayọ̀ ni kíyàn ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ ọpẹ́ kùránì ìjọ yé wa ẹni tí ọ̀tọ̀ ọmọ tí ó fi dayọ̀ máa lọ́wọ́ ó kéré nínú àwọn àtàkùn láyé lónìí tọrọ náà lẹ́ẹ̀ máa ṣe wàhálà wọn lọ ní gbogbo oúnjẹ tí yàn bá ń jẹ lérí ọmọ tí ó bá ti kọjá 40 years nǹkan ń tọ̀ nǹkan láì ní kì í tí jẹ. ń ṣe kí ni kùránì ló wí o a'udhu billahi minash shaitan má jáyún bismillahir rahmanir rahim ó ní hatta idha balagha ashuddahu kó tó gbogbo ọmọ tá a bá ń tọ́ tá a náwó lélẹ́rí tá a sí gbogbo ẹ̀ ó wá kàwé ọmọ tá 25 years ó ti jáde iléèwé ó wá rí certain NPC èyí ń wá ń fún wa lówó yín ṣe gbogbo ẹ̀ ayò ètí ìdé o torí pé bọ́bá lọ lè misbehave tó bá ṣe rí ibú kan tọ́lọ̀ ń bá ilé bínú sí ó lè kan àwọn òbí rẹ̀ torí pé tọ́lọ̀ ń retí kó tó di pé wọ̀ bí ọmọ pé mo dúpẹ́ ẹbí mo bá dé yìí náà mo gbìyànjú ọdẹ́yìn 40 years wà balaga 40 ọ̀ntọ́ lánù bọ́bá bá dé mọ̀ pé tó alhamdulillah ọmọ 40 years balaga ashuddahu wà balaga 40 ìtọ́ bá wá fọwọ́ rẹ̀ fáńgbà náà ti wo òbí fúyẹ́ ẹ wá dákọ ẹni tó wá ẹ wá dákọ ẹ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ọmọ pọ̀ òun bímọ òun fẹ́ sí ni tọ́ba yìí pé bí Kùránì ti bí wọn tí ń túmọ̀ sí pé òun bímọ báyìí àfàsẹ̀mẹ́ àfàmùtẹ́ bó ti ẹ ń bímọ ẹ bá rí ká o àánà ti ń bímọ kìí sayọ a ti ń bímọ pé ọba ti ń gbọ́ kí wọ́n lóun náà ti ń bímọ wọ́n wá pé ọmọ rẹ̀ ti mẹ́ta kò sì mọ́ yé àfà Rashid la ilaha illallah ولد الفتى ضررا عليه أبا رشيد لقد سعد الذي أدعى أكيما أفا عين الرضا أن تربيه أدبا أفا عين الرضا أنا فايجل بيوتو ìwé àjúwà báyìí ẹ máa wà lórí ká máa fi sọ̀rọ̀. وإما أن يأتي إمامه ويبقى حزنه أبدا مقيما. ولد الفتى ضررا عليه. أفاني أرى ولد الفتى ضررا عليه. أفاني مسيرو من يباي. وأنا كني كوني رابو الله ما هناني. لقد سعيد الذي أدعى أكيما. Ọ̀padà wá di gbẹ́ni tí òbí máa padà wá ń kí wọ́n máa kú eríire tẹ́lẹ̀ mi náà bá bímọ sí bí ààyè ni bàbá ti rí nì. فإما أن تربيه أدبا. فإما أن تربيه أدبا. ẹlòmí ọbẹ̀ ọmọ tá a là ń tọ́ àbá yìí. وإما أن تربيه يتيما. Ustaz Taofik ẹ̀rọ àpẹjọ máa ẹ jẹ́ kí gbogbo tí ọba lẹ́nu kọ́ máa lẹ́nu àmì ẹ̀mẹ́jọ ńlá tẹjọ́ lọ torí Ọlọ́run
فإما أن تربيه عدوا wọn ẹlòmíì ó bímọ fáwọn tiẹ̀ wọn ní ọbí ọmọ tẹ́bọ́ ọmọ mi dọ̀tá fún bàbá rẹ̀ lónìí. الله à ń gbọ́ nóròyìn wọn lọ́mọ àti bàbá wọn lọ pa bàbá rẹ̀ ni wọ́n ní kí ló dé wọ́n ní wọ́n jọ pàdé lérí ọmọ kan. الله وإما àfàrọ̀ sí ibi àbáwọn náà lọ tọ́ èyí ṣe tọ́mọ tó padà dọ̀tá bá bẹ́ẹ̀. الله وإما أن تخلف اليتيم bí ọba sì rí bẹ́ẹ̀ ọba ń bá lọ bẹ́ẹ̀ wọn nípa ní ọkàn bímọ ni kò rí tọ́ ẹlòmíì tí ń bá bọ̀ wá tó fi rò pé ìyàwó kan lọ́rọ̀ òun kó wọn máa bímọ ó rò páyé ti dá ni ní tí sì ń bẹ fún lọ́jọ́ iwájú ọ̀dá. الله وإما أن يأتي إماما bàbá dákun fi kéwù kalẹ̀ wọlé òun nígbà ìwọlé yìí fún máa ṣe أبدا مجيما yọ wọn á ní pé ó ti bímọ ó rò kébí ó ti máa lọ ni ọfẹ́ ìyàwó ṣe ní gidi ó ṣe gbogbo ẹ̀ ìgbà tí ó fi di pé àwọn ọmọ ń dàgbà kò sí nǹkan lọ́wọ́ rẹ̀ mọ́ àwọn ọmọ rẹ̀ wá dọ̀ ọmọ tí wọ́n bá tọ́ الله kí wàá láyọ̀ ń bí ọmọ ẹ dákun ọjọ́ lọ ni ẹ wá jẹ́ wá sọ fún yín pé ńgbà tó ti rí báwọn ẹ̀rí bọ́ọ̀lù òun kí ọmọ náà Al-Qur'ani ó ní innama amwalukum wa auladukum fitna kìí ṣe pé fìtínà mọ sàgbákò ni o tíráyà ni الله kí mo gbé شوية tíráyà ni pé ń gbà owó ni owó la gbé fún ẹ owó èyí ṣe fìtínà gba owó yìí a fi dán owó ni ọmọ èyí ṣe fìtínà gba ọmọ yìí a fi dán owó ni ká mọ bó ọba ṣe nílàáká inú sí àti bó ọba ṣe fẹ́ pàdé Ọlọ́run sí ìwọ nu ọmọ nu ẹ wá já padà sọ́dọ̀ Ibrahim ẹ̀rọ ẹ̀ rí i pé kò sí wà sí òun mọ́ lára mi tọ́bí àti bá fẹ́ wá kò ní máa wá báyìí ọjọ́ òun lọ mo sì kórìíra kí n máa ṣe wá sí láyé wọn máa wá pèrún wọ́n sì pèrún láìpẹ́ yìí ẹ wá lọ ká padà sọ́dọ̀ Ibrahim gbogbo ayé àwọn pátápátá ní kì í mọ̀kànlé máa fẹnu ré fèrè àmọ́ kẹ gbogbo tó kálukú á lè délé ẹni tí ọba mọ kí sọ́dọ̀ Ibrahim ayé ẹlẹ́ẹ̀kẹ́ lónìí 35 láti àyà 35 dídí abá bá déhùn ẹ máa wá kó káàkó lè wọ́n lé pé béèyàn bá fẹ́ tọ́mọ láyé bó lè yóò ṣe tọ́ ẹ wá sọ tọ́pìkì wá sí wọn ní bó láti ra ayé àtàlìkìyà mọ̀ gbé fọ́mọ ìkẹyọ kan náà Yorùbá ní Yorùbá ní ẹ ọ̀rọ̀ ayé gbé fọ́mọ rẹ Kùránì tó jáwọ́ mọ̀ pé èèyàn lè ra ayé àti àlìkìyà mọ̀ gbé fún ọmọ èèyàn ẹ já lọ. أعوذ بالله من الشيطان الرجيم Ustaz Qasim ẹ̀rọ fẹ́ má bínú ìṣòro náà. Kùránì já kí wọ́n ní Kùránì já mọ̀ yìí. Kùránì já mọ̀ pé èèyàn lè ra ayé àtọ̀run gbé fún ọmọ. وإذا قال إبراهيم Ọlọ́ni ẹran tí ilé oró ọlọ́ni ẹran tí gbàtà ní Ibrahim tó sọ pé رب اجعل هذا البلد آمنا ọ̀sọ́ ni wọ́n bá ti rí báwọn Rabbi ja'al hadha al-balada amin ìgbà mo ti là ń dà ní. رب اجعل هذا البلد آمنا Bàbá ọlọ́mọ ayímọ̀tí rẹ̀ ọlọ́ni ẹran tí gbàtà ní Ibrahim ẹ̀kọ́ lọ́lọ́ fẹ́ kọ́ wa ń bẹ̀ tà ní Ibrahim ti lọ. Abẹ́rẹ́ ayé gbé fọ́mọ ní àtàlìkìyàmọ́ gbogbo owó tó bá lọ lè kọ́lé síbì kan àbí bàbá kan ni wọ́n fi ọ́ jẹ mágàjí bì kan ọmọ wa fi sínú àdúrà pé wọ́n lóhun gbogbo ọmọ tó bá jáde nínú ilé yìí gbogbo ọmọ tí wọ́n bá bí lásìkò tí ń bẹ nínú mágàjí yìí tí ń bẹ lérí mágàjí yìí má jẹ́ ká rí àsàdà nínú wọn bí wọn náà bá kú àwọn ọmọ òní rántí àdúrà fún ọ torí ọmọ tó bá dáa fún ní máa rántí sàdúrà fáwọn òbí rẹ̀ ọmọ tí bá sì ń struggle kò ní rántí àdúrà kankan wọ́n ti jí kò ní lágún mẹ́tò òru yóò tún dé láago méjì padà òrùn wákàtí kan ní sùn lè dé bó ni ó sì wá ṣàdúrà fún الله ọ̀rọ̀ ni arántí ìdíkọ́ra Ibrahim nígbà tá ní Ibrahim sọ pé Rabbi ja'al hadhal balada amina ọlọ́run dákun ìlú wa yìí ẹ wà ní Ibrahim ibi tí ń bọ̀rọ̀ ọwọ́ ẹni tó ti bẹ̀rẹ̀ ro ọlọ́run ìlú táwọn ibi táwọn ọmọ mi ọmọ gbé ilẹ̀ táwọn ọmọ mi ọmọ gbé yìí bá ń ṣe ní ààyè ìfọ̀kànbalẹ̀ má já àwọn ọmọ mi ó ṣẹ̀ṣẹ̀ máa ṣe wàhálà káàkiri ayé kún tó rówó ná. الله àṣàdúrà ọkọ̀ọ̀kan fi yín bẹ̀rẹ̀ èébí mọ́ kọ́kọ́ fi yín palẹ̀ mọ́ fáwọn ọmọ rẹ̀ náà ọlọ́run inú ilé tá a wà yìí èèyàn pé kọ́ máa kọ́ máa ga gbogbo ọmọ tí ọlọ́run bá kádàrà pé yọ gàjọ́ máa ga àwọn má já àwọn ọmọ mi ó lẹ́yìn. àmín. bí ilé bá ti rọrùn gbé fọ́mọ ìjọ tààrí àgbà bá dé sí wọn náà ò ní máa fi fóònù lé wọn kí wọ́n tó tọ́jú rẹ̀ àfikún ọkọ̀
jẹ́lẹ̀ ọ̀rọ̀ ọmọ jẹ́lẹ̀ ògbóná máa ọmọ yìí o Allah. àtàrí Ibrahim tó kọ́ fi bẹ̀rẹ̀ nu. wajnubni wa bani. wọ́n náà ló lójú ló lu etí sí wọ́n náà ló tún máa ń bẹ̀rẹ̀ síwájú rẹ̀ pé ṣe máa lọ sí yọ̀ọ̀da orí báyìí ṣe ẹ̀ bàjẹ́ ló fi rí gé lóko ẹni ayé rẹ̀ bàjẹ́ tó fi gbé sétí ọ̀dà. Allah. àná Ibrahim ní wọ́n lóun mọ́sáyé mi àtàwọn ọmọ mi bẹ́ẹ̀ ẹ dákun ẹ wo nǹkan sẹ́ẹ̀rí pé èyí tí ń sọ fún wa ni pé wáàsí tà ń ṣe fọ́ọ̀mà ó nídìí ẹ̀ ni àmọ́ àfikà tó bẹ lọ́hùn lérí ẹ̀ ẹ̀yọ́ máa yẹ mẹ́ta nǹkan mi papọ̀ mọ́ lọ́hùn o wáàsí nu ìbẹ lọ́hùn ni ọ̀wá gbé gbogbo ẹ̀ jáde. àwa rabbi innahunna adlalna kathiran minan nas. ó ní pé innahunna adlalna kathiran minan nas ẹ̀rọ kẹfà ń ké bẹ́ẹ̀. rabbi innahunna adlalna ayò kan sí kathiran minan nas. àbájú wọn náà wá ké rabbi innahunna. ربي إنهن أضللن كثيرا من الناس. ètò ọ̀fà àtọ̀ àrẹ Ibrahim ní tó jẹ́ wíbẹ̀ ni pé báyọ̀ bá yà ọmọ yìí ọba dá tí wọ́n á rìnrìn àjò ayé káàkiri tí wọ́n bá padà débi tí wọ́n alábi kó ṣe báyìí ọ̀pọ̀ kìíní kan kó tó yẹ pé yọ̀ dà fún ọ ni ó ní ìbọn nǹkan ó ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nú. فمن تبعني àrẹ Ibrahim wá ní àwọn onífà máa ń tẹ̀lé àní fa innahu minni. فمن تبعني فإنه مني. wọ́n lẹ́yìn ìwọ ọmọ ìwọ ọlọ́run bẹ́ẹ̀ mi òwe tí mi ò rí náà nù ẹni bá tẹ̀lé mi fa innahu minni. ara wọn òun náà ń bẹ lára mi nu ẹni tó bá tẹ̀lé tèmi ara mi ni. ومن عصاني فإنك غفور رحيم. ẹni bá dẹnu mẹ́rùn náà àwọn ọmọ àbínú aráàlú wa dákun ọlọ́run ọmọ ni asọ́ọ̀nì ẹni bá lẹ́nu mẹ́rùn fa innaka gafurur rahim èmi kí ìdájọ́ rẹ̀ ẹ dákun kí ìsíbẹ̀ wọn náà gbogbo àfa àti bá ń pẹ́ lágbájọ́ wọ náà wọn ni òní wọ òun gan la ìjánu òde wọ̀ fún ẹ sáámi fún آمين. ẹni tí ètí ìkú kò sí tó kàn pẹ̀lú ìgbésí ayé rẹ̀ lágbájá yìí ń ṣẹbọ lọ́wọ́ yọ bẹ́ bọ kú ná bọ́ bá bẹ́ bọ kú náà kì í ṣe kó tún wá sọ di tọ́pìkì kọ́ máa tírìtì ẹ̀ torí pé wọn náà ó lè kù sẹ́jú márùn tó kù tó lò sí lọ́mọ ìwọ àtẹni tó ṣẹbọ títí ń bá bọ̀ látọjú ayé òun tó wá bá ọkùn sàwọ́ọ̀mù kan náà ní iwájú ọlọ́run àná Ibrahim ya àti kí ọlọ́run ẹni bá lóun ọgbà fa innaka gafurur rahim bọ́ ìwọ ọlọ́run aláforíjì ni aláàánú sì yọ ọ̀rọ̀ rẹ̀ ò sí dá sí ní tó kọ́ wa ni pé ọ̀rọ̀ wọ ọlọ́run ò sí ṣe kí ni láwájá bí tí rìnrìn àyíkọ̀ kọ̀ dá bí tí ṣe kí ní kan yóò dá ìwọ ni ọkọ̀ ojúmọ́ gbèsè ayé tiẹ̀ afọ́rọ̀ sí afọ́rọ̀ ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع. ẹ wo Kùránì tí ń kó abá ti máa ráyé gbé fọ́mọ àná Ibrahim rí i pé ọmọ mi sẹ́ni pé kọ̀ǹdíṣàn gbé wá pé Ismail yìí kò gbọ́dọ̀ gbélé ẹ gbé jáde ó sì gbé lọ òpònú ọgbọ̀ púpọ̀ ọwá ní àṣírí ń bẹ àti lòlí àmọ̀ fáwọn ọmọ wọn ẹ máa kó wọn lọ bí kíní kan lè há Kùránì níbi ó kó wọn lọ ohun tó lò wọn ó lè má ṣiṣẹ́ mọ́ àná Ibrahim ní wọ́n lọ́hùn inni askantu min dhurriyyati ọmọ mi mo á gbé kalẹ̀ yìí o bìwẹ́ẹ̀dì nígbà ẹ̀fílẹ̀ mo fílẹ̀ mo gbé kalẹ̀ sáàrin àfonúfojì àwọn òkè kan gẹ́rì di ìzárí ẹbí mo gbé wáyìí wọn ní tí wọ́n máa ń jẹ́ mẹ́ o ẹ̀ńbọ̀ ẹ̀dàpọ̀ ẹ̀fílẹ̀ mọ́ ha ẹ̀fẹ́ kẹ́ jánẹ́sì kọ́ máa fi gẹ́rì di ìzárí nǹkan ewu lu yìí o inda baytikal muharram ẹgbẹ́ ilé rẹ̀ ilé ọ̀wọ̀ sí ni mo gbé wáyìí ẹ wá kọ́kọ́ wo nǹkan ọ̀fẹ́ ra ayé ẹ wá bọ́bá ipá yẹ̀yẹ ọ̀kan yìí ni ìjọ da kí bàbá kọ̀ọ̀kan ọmọ ilé wá bí ó ṣe ra ayé gbé fọ́mọ rẹ̀ àtàrí kí á mà bí ọ̀dà ẹ wá rí nísìn ọwọ́ akọ́kọ́ gbé nǹkan kan wọ́n ní Rabbana liyuqimu ssalah ìwọ ọlọ́run tó jẹ́ ń gbé wá bí mo ti gbé wá náà o àkọ́kọ́ tí mo fẹ́ ni pé ètò mo torí ẹ̀ gbé wá àwọn àti tí ó máa jáde lára ẹ̀ sí wọn lákìrùn. Rabbana liyuqimu ssalata. bí ẹ bá dé lágbájá kírun kú kí n láṣẹ bọ́jọ́ tóun náà bá kú akírun sí ilá ẹni akírun sí ilá kí láàmà retí pẹ̀lú rẹ̀ lọ́dọ̀ ọlọ́run kálíkì àmàrí ọ̀dá ni ó ní wà ọlọ́run kó lè bá àmá kírun ni waj'al af'idatan minan nasi tahwi ilayhim. ó ní wà ọlọ́run waj'al af'idatan minan nasi tahwi ilayhim ọlọ́run má wàá sọ ọmọ mi lẹ́ni tí ó máa tójú wọlé ẹ gbọ́ kíwú waj'al af'idatan minan nasi tahwi ilayhim má já wọn mọ̀ mi ọmọ nàgà nípòrí ibi orí wà yẹ já wórí lọ́bẹ̀ ìwọ ọlọ́run fúnra àní Ibrahim ní òsèlú kó ti sọ̀rọ̀ tí ìwọlé bálákì àmọ́
ọwá ní wá bá ń darí àwọn èèyàn darí ọkàn àwọn èèyàn máa wá bá ọmọ tèmi ni èyí táwọn ọmọ mi ọmọ aláhàn wá kí fúnra ara ayé ni wọ́n máa gbé wá bá wọn ọmọ ẹ̀dàkùn gbogbo wa bá ti jòkó yìí gbogbo bá ti jòkó mi látàárọ̀ táwọn kéńgà náà aláàjì kìíní èló lẹ́ fún wa àbáàfà tó dé wà sí tó ẹsẹ̀ wá ń sọ pé ẹ wá 30,000 tó fún mi wọ́n bá ń pàdé 50 ó ti dà ní ẹ̀sìn ń kọ́lé lọ́wọ́ wo bíléèkì ọwọ́ blọ́ọ̀kù pé mọ́nù àfikọ́ ẹ̀sẹ̀ nàgàdọ́gbẹ̀ ẹnìkan bí ìwọ bá wá rí bàbá kan tó ti ṣeré àdúrà yìí kalẹ̀ ọmọ tí ń jẹun tó fẹ́ tó yẹ pé gbogbo tó bá nídìí láyé ọmọ ànábì Ádámù máa wá gbé fún ni yóò dà nǹkan mi pọ̀ mọ́ lọ́hùn ẹ sọ̀rọ̀ ó ti bá lé wọ́n ti bẹ lọ́hùn fún kò bí ẹ bá ń sọ̀rọ̀ pé ọ̀rọ̀ kí ni iṣẹ́ kan bẹ mọ ẹ̀sẹ̀ gbá nísìnyí wọn ò fi iṣẹ́ kí ni jẹ́ bẹ́ẹ̀ iṣẹ́ owó ni ọ̀ fi sówó wọn mi tẹ́lẹ̀ ni àti èèyàn lè bọ́mọ èèyàn parí ẹ̀ bá àníri àtọ́ lóhun bá balance náà wá pé wọ́n lóhun nítorí ọmọ yóò mọ nàgà wá kí kódà bọ́ bá ṣe lẹ́ni tí ó máa ṣe bísínẹ́sì láyé bá wọn tó ń kó àwọn èèyàn títọ́ ipá àrí wọn máa fi ní jágbó lọ jágbó bọ̀ fún wọn kan jòkó sójú kan. àná Ibrahim ní darí ọkàn àwọn èèyàn wá bá ẹ dákun ta ló fẹ́ lọ Mákà kọ́ náwó ẹni má kọ̀ bá wù kọ́ náwó rẹ̀ ẹni tí ò bá wù kọ́ náwó rẹ̀ rá ẹ tó bá wù kọ́ náwó rẹ̀ kí ló yẹ tí Mákà fi wù wá ìyẹ̀mú ọjọ́ náà bàjẹ́ alẹ́ àfúrídà támínà náà sí tàhàwí ilé iná dàdára ti wà wọn náà. وارزقهم من الثمرات لعلهم يشكرون. ìwọ náà gbogbo tí yóò máa jẹ ẹlẹ́sọ̀ àwọn nǹkan tí yóò máa mára dán bá ń pèsè fún wọn kò síbi tí nílẹ̀ Mẹ́kà wọn ní gbé nǹkan bẹ̀ kó wù. àmọ́ kò sí èso tẹ́ lọ wádé Mẹ́kà láyé lásìkò ẹ̀rùn ni o lásìkò òjò ni o gbogbo ẹ̀ náà lẹ́ẹ̀ máa bá pàdé Mẹ́kà wọ́n sì ń jẹ tọ́ da ẹ̀rọ ọ̀pẹ̀ máa kíyèsí ẹwà ní Ibrahim ó ti ra kíyàmọ̀ fún ọwọ́ afáyé kún fún afábí. ربنا bàbá wa. إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء. àwọn nǹkan sáà ibi tí ń dáhùn mo rò pé máìkì yóò tètè mi lọ́wọ́ bí aago 4 àbọ̀ ni kan èmi sábà ṣe ìwà sí wáàsí bí wákàtí 2 àmọ́ bí tí ń dá iná ẹ̀dá kan yẹn àfẹ́ lọ fi assignment ó ní wọ́n lọ́hùn eléyìí wá ní kí wá ṣe pàdé Ibrahim yẹn kàn ń ṣàdúrà lásán inú tákùn máa pè fọ́mọ wa àwọn àyà Kùránì tó àfàtọ́ gbára wọn lérí bí ní ìtò ẹgbẹ́ bẹ́ẹ̀ léyìí tí ń sọ yìí omi tó ń bẹ tó tún lọ lè gbà wájú tẹ́ẹ̀mọ́ máa pé káì àsọlọ́hun àsọ ti parí bá ti gbàgbọ́ ayé wa ọ wá ní wọ́n lọ́hùn Rabbana innaka ta'lamu ma nukhfi wa ma nu'lin èyí wá wí yìí òun kọ́rọ̀ ẹ bèrè kí n bọ́ láti máa wí nígbà tó ọmọ tá a bí tó ti nílà káì a máa wá wí lójú rẹ pé wọ́n Ọlọ́hun àwọn ọmọ mi Ọlọ́hun tó rí wọn o ta'lamu ma nukhfi àbí wa nu'linu wọ́n ìtọ́mọjọ́ máa bí Ọlọ́hun wọ́n mọ́ lọ́lẹ̀ sọ́ra rẹ o gbogbo tá ń ṣe tá ń fi pamọ́ tẹ́nìkan kan ò rí wa Ọlọ́hun máa rí wa èyí tá ń ṣe síta táyé rí wa tí ẹ́ sì ń bá wa kọ kalẹ̀ ohun Ọlọ́mọ̀ tún rí ju bá ti fi ayé lọ ẹ dákun ọmọ tá a bá sọ bẹ́ẹ̀ fún yóò jòkó jẹ́ àbí òní jòkó jẹ́ ẹ sọ̀rọ̀ á gbowó kalẹ̀ kó gbé ẹ mọ iye bàbá tí ń kú lónìí wa ní ìrònú ọmọ rẹ̀ lọ́pàá pàlẹ́ ọmọ rẹ̀ wọ́wọ́ nú àkáǹtì bàbá rẹ̀ àbí òun èèwọ̀ wọ́n wọ̀ èyí òun èyí wá sàdú èyí òun kìí sàdúrà nìyí òun ọmọ sọ fún rẹ̀ kí gbogbo tá a máa ń ṣe ń kọ̀rọ̀ tá a máa ń ṣe gbangba Ọlọ́run gbọ́ ọmọ tá a bá parí kí ní ìfún ẹ̀dá kan ara yé gbé fún àbá ara yé gbé fún ẹ dá mi lóhùn ara rẹ̀ kíámọ̀ fún àbá ara rẹ̀ kíámọ̀ fún ọmọ tí ń lọ lè jalè ayé àwọn òbí rẹ̀ bàjẹ́ àbí òtí máa bàjẹ́ kọ́dà ó lè ràn lè kíámọ̀ torí pọ́mọ ó lè ti máa jíwó mú inú gbanú ya rẹ̀ tí a ní kàtà àṣà kó jíwó mú náà lọ́mọ sáà máa lọ Ọlọ́run sì fàgbáríkà sí fún ó pò mi dídé gbé báyìí ní ọ̀sọ̀ dìbọn ni àbá mi wà máa yakhfa ala Allahi min shay'in fil ardi wala bis samaa alhamdulillahi alladhi wahaba li ala al-kibari Ismaila wa Ishaqa inna rabbi lasami'ud du'a mo fi Ànábì Muhammad gbogbo ọ̀nà yóò tó bá gbà kí wọ́n ẹjá jọ kẹ́yà kan alhamdulillahi alladhi wahaba li ala al-kibari Ismaila wa Ishaqa ẹ̀rà bọ́ ti gbanú inna rabbi lasami'ud du'a
ẹjá tara jọ gbé nǹkan kan bí mo fẹ́ padà sínú kíláàsì ni sẹ́rí àwọn ẹ̀dàkùn gbogbo ìgbà tá a bá fẹ́ máa ṣe wá sí báyìí ẹ̀dàkùn ẹjá ètè jẹ́ nǹkan wọn máa balance kọ́dà bàbá yìí pé nu yàrá kan pé ẹjẹ́ ká ṣe kíní kan tán ò ká wá kóra lọ́nu mọ́sálásí kan ká máa wá dálẹ̀ bẹ́ẹ̀ ẹ̀dàkùn mo fà nábì bẹ̀ wá kọ̀ dáa ká wá láti rú Ìlọrin kọ́ wá jásí pé àwọn atajọjọ́ lọ́mọ kí wa ara wa nílé kọ́dà á tún máa fàyè rẹ̀ ńgbà mí pé ń tá a kéwọ̀n ẹjẹ́ ìbéèrè ọ wáyé lórí ẹ̀ tá a bá wá mọ̀ ká máa wá pé àwọn afáwa lọ rẹ̀ pé tó ẹ̀dàkùn mo ti dáná o ní tí ó mú láàká ìwájí nù àmọ́ bí wáyé pé ọ̀rọ̀ bá ti ń wọ́n lẹ̀lẹ̀ kò ní sítùmọ̀ kankan fún tàbá ṣe mọ́ aná Ibrahim wá ní wọ́lọ́m àwọn ajá náà sì tí mo kó wánú alhamdulillahi alladhi wahaba li ala al-kibari Ismaila adékílé fún aná Ibrahim ní wọ́lọ́m alhamdulillahi alladhi wahaba li kí n gbà ọ́lá aná Ibrahim tó wí nígbàtá ó rí pé àlàkè ọmọ tábà dúpẹ́ lérí tí ọba ti mọ̀ ń pa Ọlọ́run kéèyàn máa rí dáadáa lára rẹ̀ kí wọ́n ní àǹfààní ayọ́njọ́ kó mọ́ àná Ibrahim mo dúpẹ́ ẹwà wo tó wá dọ̀lé yẹn alhamdulillahi alladhi wahaba li ala al-kibari Ismail wa Ishaq mo dúpẹ́ fún Ọlọ́run tó ṣe pé ńgbà mo dàgbà tán ló tó bùn mi lọ́mọ bí ọwọ́ abùnmi lọ́mọ náà ọwọ́ abùnmi lànà Ibrahim ọtún bùnmi lànà Ishaq gbogbo àwọn tẹ́ ń rí láyé lónìí láwọn èbóhun àwọn Bani Israẹla láwọn tẹ́ máa rí láwọn tí ń darí ayé hùn àrọ́mọdọ́mọ ànábì Ishaq ni wọ́n gbogbo lárúbá yòówù tẹ́ bá ń pẹ́ àwọn lárúbá Ọlọ́run ṣàánú wọn láyé ọdẹ dákọ̀ ọ̀rẹ́ yẹn méjì tí ń darí ayé fún mi ẹ dákọ̀ àwọn èbó ẹ sì dákọ̀ lárúbá àbí àwa nìkan la ṣàgbákò alhamdulillahi alladhi wahaba li ala al-kibari Ismaila ayé rẹ̀ lọ àbá àdárẹ́ inna rabbi lasami'ud du'a. wọ́n ní wọ́n Ọlọ́run mo dúpẹ́ o ìgbà tó ìkẹ́jọ́ kó mọ ní dúpẹ́ ni ẹ sọ̀rọ̀ gbogbo ọpẹ́ tá ń gbà wọn a fi ń dora wá nú ni ọjọ́ ọpẹ́ ẹni tí ó dúpẹ́ ọmọ bọ́mọ bá ti yàn fún olùkọ́ gbọ́dọ̀ dúpẹ́ kò ń dúpẹ́ kọ́dà kò gbọ́dọ̀ rẹ́rìn tọrọ ọmọ tá à ń lè wé ọmọ ìwé ní sáfù ọmọ tí ń sáfù gun òtí tó yọ̀ lélérí ọmọ tó rí sẹ́gan òtí tó yọ̀ sí ẹbí mékèké ló dé ẹ bèrè dẹ́ndẹ́lẹ̀ inna rabbi alhamdulillahi ló wí alhamdulillahi alladhi wahaba li ala al-kibari Ismaila wa Ishaq àlùbáríkà rẹ̀ máa pọ̀ inna rabbi lasami'ud du'a. ayélu rìdọ́ ẹ lónígbà tó máa bá tó ń sáàbù kètì tó ìgbà náà kò tí tó tó ayọ̀ mo wá ní ẹbí méjì ń gbà wo lọ́mọ tó máa pé mo fẹ́ dúpẹ́ kọ́dà ọmọ mi ti wẹ́ẹ̀dì wọ́n wá ní kí ló dé dínà inú alájà sáà ń dùn ní alájì wọ́n ibi ẹ́ sí náwó wọ́n lọ́mọ ń ṣe ìyàwó ni ọlọ́lẹ̀ wọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó já sí pé ọmọ rẹ̀ ní tẹ́lẹ̀ ìjọ tó níyàwó lé lóde lérí ìbú ọmọ lọ́wọ́ wọn níyàwó rẹ̀ ti lórí ẹ̀ ẹ wá sọ fún mi ìgbà wo la tó wá fẹ́ dúpẹ́ lérí ọmọ ìkẹyọ kan tó lè mú wa dúpẹ́ lérí ọmọ náà ni tó lè mú wa dúpẹ́ lérí ọmọ òun náà ni ká fi Ọlọ́run mọ ọmọ gbogbo ẹni tó bá fi Ọlọ́run mọ ọmọ lópin ìgbà tó ọmọ bá ti bẹ̀rù Ọlọ́run yóò bẹ̀rù òbí rẹ̀ subhana rabbika rabbil izzati amma yasifun.